oògùn oyún ìju tá a mọ̀ sí fibroid. Bá mi gẹ́ẹ̀tì odidi atare ńlá mẹ́ta, wàá bó atare yẹn, ó ti rí wàá bó, wàá kó àwọn ọmọ inú ẹ̀ jáde, wàá kó síbì kan, wàá kó sójú ọlọ. Wàá bá mi gẹ́ẹ̀tì tewétegbò ewé ẹ̀mú abéròdéfẹ̀, wàá bá mi kó lé lórí. Wàá bá mi gẹ́ẹ̀tì egbò igi wówó, wàá kó lé lórí. Wàá bá mi gẹ́ẹ̀tì sọ́fọ̀ imí ọjọ́, wàá kó lé lórí. Wàá bá mi gẹ́ẹ̀tì tábà gidi, original tábà gidi, wàá kó lé lórí. Wàá wá bá mi gún gbogbo ẹ̀, wàá sọ di powder. Wàá wá bá mi máa lò pẹ̀lú omi ọsàn wẹ́wẹ́. Ṣíbí ìjẹun kan láàárọ̀, ṣíbí ìjẹun kan lálẹ́ pẹ̀lú omi ọsàn wẹ́wẹ́ ló máa fi lò. Farabalẹ̀ kó gbọ́ fídíò ìdélẹ̀, kó dẹ̀ fi fídíò ìránṣẹ́ síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtàn nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní. Account number ní fáwọn ọmọ aláìní 20 44 23 76 80 2044 23 7680. First Bank Nigeria, Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wá àbẹ́fẹ́ rí wa wà ní Abraham Adesanya Lekki Ajah Eti Ọ̀sà Lagos. Ẹ WhatsApp wa lórí +234 810 913 1425. Ẹ kọ́ọ̀lù wa lórí +234 810 913 1425. Oògùn oyún ìju tá a mọ̀ sí fibroid, tested and confirmed, òun ni mo kọ yín yẹn. Bí sínú láì tààlà àdúrà wa gbà gbogbo owó obìnrin tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ tó ti dààmú lọ́jọ́ tó ti pẹ́, wá lọ fún full package, special package lọ́dọ̀ Sheikh Aagba International Limited. Tá a máa treat ẹ for both natural and spiritual. Wọ́n jókòó sínú womb ẹ, wọ́n jókòó sínú ovary ẹni, ó ní ovulation problem, infertility, fibroid, yeast, PCOS, pelvic inflammatory disease, syphilis, àwọn infection lóríṣiríṣi, ẹ̀dá ń dà láàmú ni, gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn àwa máa ṣiṣẹ́ fún menstrual disorder generally, a máa treat ẹ, then you will be fine. Bí ìsìn láì tààlà àbọ́kùnrin tó pé wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀ kò lè ṣe déédéé dáadáa, àbẹ́ni tó pé ayé ń dà láàmú, ń forí kókó alátakò ń jẹun lójú oorun, ìbálòpọ̀ ojú oorun, ó ń fa kò tó ra wọn. Àwọn ètò wà lóríṣiríṣi, ètò àwẹ́wà tá fi yanjú problem yín fún yín, ètò àdúrà wà, ètò sàárà wà, àti àwọn halal powder tó jẹ́ special yàtọ̀ sáwọn product wa tá a máa ṣe fún yín. Bí ìsìn láì tààlà tí wàá dúpẹ́ fọ́lọ́run ọba. Àwọn product wa náà dẹ̀ ní ẹ ti rí, àwọn product wa ni they are all powders made in Indian, packed in South Africa. Miracle leaf sí wà ń bẹ̀ tó ń ṣiṣẹ́ fún gbogbo nǹkan tó bá kó dojú kẹ̀dá yàtọ̀ sí ikú nìkan. Òun àti all in one natural herbs wọ́n wà very effective, kò ṣe má ní nílé. Ẹ gẹ́ẹ̀tì caterpillar fún obìnrin tó ń wojú Ọlọ́run bá fọmọ tó bá ti parí period rẹ̀, transformer 1100 power fún erectile dysfunction fún ọkùnrin. Ẹ gẹ́ẹ̀tì memory booster fún ọmọdé àti fún àgbàlagbà tó ń gbàgbé kan. Bulldozer made fibroid fún oyún ìju àti fún blockage tube àti oríṣiríṣi àwọn nǹkan mi bẹ́ẹ̀. Àwa láwọn special lóríṣiríṣi bẹ́ẹ̀. Ẹ contact wa right way lẹ́wà, àwa ò ní fìtọ̀ fọ̀gbẹ́ fún yín, kò bá láyé nínú, kò bá lẹ́sẹ̀ nínú, whatever tó bá wù kó ní, Ọlọ́run ọba ló ń control ayé. Àwa ò ní seek refuge fún yín láti evil world. Ibi tí Ọlọ́run bá ti ń sọ̀rọ̀, ẹ̀mí òkùnkùn máa ń parẹ́, gbogbo nǹkan pa lọ́lọ́ ni. Ibi tí àlálẹ̀ bá ti ń dún, gbogbo nǹkan tó ń jẹ́ ẹ̀mí òkùnkùn aráàmù yóò pa lọ́lọ́ ni. Ọlọ́run bá ló ń control ayé. Kún lè dá ilẹ̀ ó dá wá wò, fálítẹ́tìlẹ̀ bó dá wá wò lè dá yé kún fálátẹ́tìlẹ̀ bó òbí aram. Kò sáìsàn kan tọ́lọ́run dá láyé tí ò sí ìwòsàn ẹ̀. Bí sínú láì tààlà ẹ contact wa. Wọ́n mọ ìyúdà bírò lẹ̀ amúrò fásayẹ kò lóyún lọ́à. Ọlọ́run ọba ló ń control ayé o. Innahu yarakum wa qabiluhum min haythu la tarawnahum. Ẹ̀mí òkùnkùn, ẹ̀mí èṣù àtàwọn kọ̀mpánì ẹ̀ wọ́n ń wò yí tẹ̀yìn ẹ̀dẹ̀ lè rí wọn. Yatakabbatu shaytanu minal masi. Wọ́n ń fọwọ́ kànyàn, wọ́n ń dàyàn láàmú. Ṣùgbọ́n torí kíni tíyàn bá ti gbára lọ́lọ́run tó dẹ̀ dúró sí tilka hududullahi wa ma yuti illa wa rasulahu, tí ó kọjá ẹnu àlà Ọlọ́run, tí ó kọjá ẹnu àlà òjíṣẹ́. Disney láì tààlà ẹ̀mí òkùnkùn ó mọ̀ sá fún ètò ọ̀ǹtún wà tó bá fẹ́ mú ọ̀ǹtún àtún ọ̀ǹtún fún ẹ tọrọ ẹ bá gba ọ̀ǹtún odidi Al-Qur'ani ní Yasin ní káfí ní ìtọ́ a ní orúkọ Ọlọ́run ní Latifu ní Wàhábù ní ó tún wà. So gbogbo nǹkan tó bá kó máa fẹ́ both natural and spiritual, contact Global Dahiratu Dhikrlahi Islamic Organization Health and Spiritual Department under Sheikh Aagba International Limited. A wà ní Abraham Adesanya Lekki Ajah Eti Ọ̀sà Lagos. Kò wá síbi tẹ́ ẹ wà tá àti lè deliver fún yín, àmẹ́yìn lẹ́ máa sanwó delivery within Nigeria and deliver. A then deliver home and abroad. Canada ní America ní tẹ́bá wà àwọn page wa ẹ̀rì bá ṣe ń send nǹkan. À ń lo GIG logistics, a then lo DHL láti deliver all over the world. Inna lizata lillahi jami'a. Gbogbo agbára Ọlọ́run ọba ló ní o. Ma salam wa ila liqa'i. A fi àsìkò yá fi gbàdúrà fún gbogbo ẹ̀yin customers wa, gbogbo ẹ̀yin fans wa, pàǹpẹ́ ayé ò ní mú yín, ẹ̀gún ayé ò ní bú yín lẹ́sẹ̀. Ẹ ní tẹnu gbó bí ọwọ́. Ẹ máa bẹ nínú ìkẹ́ Ọlọ́run ọba títí láíláí. Ogun amọ́níṣe ní àfàìmọ́níṣe ní. Aṣeni tó bá ní dárò Ọlọ́run bá mi ṣe fún yín. Ẹ máa rí jẹ, ẹ máa rí mu, ẹ máa rí iná, ẹ máa rí lọ ẹ̀yin tẹ́ ń bẹ lókè òkun ẹ̀kẹ́rẹ́ òkú délé bí ìsìn láì tààlà. Wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ẹ fi fídíò wa ránṣẹ́. Ma salam wa ila liqa'i.